A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ekasan kurole ekale se mo ba ina yata lafia. May God continue to help you and enrich your pocket. Please, if you come across this video, tell about to subscribe. Hey Joe, ever wa subscribe. Ever me subscribe, yes. Mo ní kí n ṣàdé wá ṣe video yìí pàpàpà. Wọ́n kọ́ ló wà lọ́kàn mi tí mo fẹ́ drop it. Ẹ ṣàjẹ́ kí n ṣe ni kí n fi sọ one or two things nísìn. Mo ti sọ pé mi fẹ́ hypocrite ọkọ àti ìyàwó làwọn kan bí báyìí. Àbí àwọn tó fẹ́ about to be làwọn kan bí báyìí. So èèyàn tí ò bá ní ẹ̀mí ẹ̀ kó kúrò lójú TV, ojú screen, yes. Ọkọ àti ìyàwó là ń kọ́ níbí báyìí. A drop video kan. Question èèyàn yẹn problem rẹ̀ ló gbé wá àdẹ̀bá dá sí. Ó ní ọkàn fẹ́ kí wọ́n mọ bá ń ṣe títí ẹ̀. Àmọ́ ọkọ ò fẹ́ ṣe títí ìyàwó ẹ̀. Ẹ dákun tóbìnrin yẹn fi lè mú ọ̀rẹ́ tó fi lè gbé jáde tí kò tí máa di problem fún lọ́kàn. Tí obìnrin ò bá wá rí advice dáadáa tó yé yín, ṣé obìnrin yẹn tó bá jẹ́ obìnrin tó ní sùúrù ṣé kò lọ́mọ ṣe àràm. Nǹkan tá a dì nìyẹn. Tí èèyàn kan sọ wípé ẹni tí wọ́n fi ń gbàdúrà, ẹ dákun number 1 on the list. Ṣé wọ́n ló ní problem yẹn? Ṣé wọ́n ní ọkọ yẹn? Number 1. Then number 2, ẹni tí wọ́n fi ń gbàdúrà, tí ẹ̀yin kan tẹ́ fi ń parọ́, ẹni tí wọ́n fi ń gbàdúrà tẹ́yin kan fi ń jalè, ẹni tí wọ́n fi ń gbàdúrà tẹ́yin kan fi ń bí fake witnesses, ẹni tí wọ́n fi ń gbàdúrà tẹ́yin kan fi ń tọ̀ nǹkan lábẹ́ yàrá. Àmọ́ ìyàwó ẹ̀ wá sọ wípé òun fẹ́ nǹkan báyìí tó máa jẹ́ kí ilé tòrò tádùá ó fi gbà, kí ìfẹ́ ó fi pọ̀ láàrin àwọn méjèèjì, tí ò ní fi nájú síta. Ìwọ kan sọ wípé ẹni tó fi ń gbàdúrà, continue pẹ̀lú ẹni tó fi ń gbàdúrà yẹn kó wá mọ the end of the story. Kí ni ìtumọ̀ tí kí lẹ fi marry at the first instance? Kí lẹ fi marry? Reason tẹ fi marry náà nìyẹn náà. Sexual ni ẹ fi marry. Kẹ́ bí ẹ children to carry on your legacy. Reason tẹ fi marry nìyẹn. Ká bá wá sọ pé àwa kan wá kọ́ yín, ẹ wá sọ wípé ẹni tí wọ́n fi ń gbàdúrà ní ọ̀dọ̀ títí ẹ, and tó bá sọ pé ẹni tí wọ́n fi ń gbàdúrà, mo fẹ́ kó lọ sí fún mi nínú verses wo, nínú hadith wo, ìgbà wo lànà bíbẹ̀ sọ bẹ́ẹ̀ pé ìgbà tí ìyàwó rẹ̀ fẹ́ nǹkan báyìí o, ìwọ ọmọ bá fẹ́, àmọ́ ìwọ fẹ́. Ẹni tí wọ́n fi ń gbàdúrà, ìwọ sọ wípé ìwọ ọkọ o fẹ́ kí wọ́n mọ bá ẹ fa títí ẹ ọkùnrin, o fẹ́ kí wọ́n bá fa títí ẹ, àmọ́ ìwọ ọkùnrin o fẹ́ bá ìyàwó rẹ̀ láti tì ẹ, ó dẹ̀ sọ pé òun desire rẹ̀. Tí ẹ bá mójútó orú nǹkan bẹ́ẹ̀, ìgbà wo ni ilé yẹn ò wá ní túká? Ìgbà wo ló ní túká? Àmọ́ adẹ̀ tí wọ́n á sọ fún ìyàwó náà pé kó ní sùúrù, tí ọkọ rẹ̀ ò bá fẹ́, tó yẹ kó wá nǹkan míì mú bọ́. Ó lè kó concentrate lórí bóyá iṣẹ́, kó concentrate lórí nǹkan míì tọkọ rẹ̀ tún fẹ́, ó tún máa rí nǹkan míì tó nǹkan máa enjoy ní within that side. Bá a ṣe yàn ní a yan a balance ẹ̀, àmọ́ ìwọ ó ti ẹ̀ dá ni yẹn, ó fi fún wa ní opportunity láti tún sọ one or two things lórí YouTube ni. Àwọn ò bá hypocrisy wí o. Àwọn ò bá hypocrisy wí. Àwọn tí ọpọlọ wọn pé làwọn ń bá sọ̀rọ̀ níbí, àwọn ọkọ àti ìyàwó tó yé yín. Àwọn nǹkan tá a sọ pé àwọn ọkọ àti ìyàwó ni pé àwọn ni wọ́n mọ nǹkan tó wà nínú ọ̀rọ̀ yìí. La fi sọ pé àwọn á teach ni. Àdẹ̀rí kà nínú Àlùkùránì àbí pé ẹ̀ṣẹ̀ ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Nǹkan tá a rí kà nínú Àlùkùránì tá a jẹ́ ń sọ fún yín náà ni pé Ọlọ́run sọ wípé títẹ̀yìn òun ò fẹ́ because ìnira ni. Nǹkan tó bá ti ní ìyàwó yín lára, ó ti ní òun náà. Ó ti ní òun náà Ọlọ́run lára náà nìyẹn. Ọlọ́run sọ pé òun ò fẹ́ títẹ̀yìn. Òun ò dẹ̀ fẹ́ kí wọ́n ṣe ìbálòpọ̀ nígbà tó obìnrin bá ń ṣe nǹkan oṣù. Ọlọ́run ò fẹ́ tó yẹ yín. Then àwọn èèyàn kan ó tún wá béèrè lọ́wọ́ èmi again. Ó sọ wípé wọ́n sọ pé nígbà táwọn bá ṣe mẹ́sìsì wọ́n mọ ovulate. Ẹ dákun torí tọ́lọ́, Ọlọ́run ti kọ́, ó dẹ̀ dídì kan nínú Àlùkùránì pé ẹ mọ̀ súnmọ́ ìyàwó yín. Ìwọ kan wá sọ wípé ìgbà tí wọ́n bá ṣe nǹkan oṣù ni wọ́n sọ wípé wọ́n ovulate. Ìgbà yẹn ni wọ́n ní o máa ní opportunity láti lóyún. Ṣé bọ́lọ́run ló ń ṣoyún àbí? Ọlọ́run ló ń ṣoyún. Ọlọ́run tó dẹ̀ ń ṣoyún, ó sọ wípé ò fẹ́ ìbálòpọ̀ nígbà tẹ́ bá ṣe nǹkan oṣù. For goodness sake, báwo Ọlọ́run máa sọ pé òun ó ṣoyún fún yín nígbà yẹn? This is ìlérí èṣù. Ẹ̀yin kan ẹ mọ̀ nǹkan tẹ́ máa gbàgbọ́ lórí ẹ̀ o. Ẹ mọ̀ nǹkan tẹ́ máa gbàgbọ́ lórí ẹ̀ o. Ẹ mọ̀ nǹkan tẹ́ máa gbàgbọ́ lórí ẹ̀.
Ọlọ́run sọ wípé òun ò fẹ́ ìbálòpọ̀ ọkọ àti ìyàwó, ẹ jẹ́ kó parí kó lọ wẹ̀ kẹ́ tó máa bẹ̀rẹ̀. Ẹ̀yin kan wá sọ wípé ìgbà yẹn wọ́n sọ pé ẹ fẹ́ ovulate tẹ́ ẹ̀yin máa lóyún. Who is promising you the pregnancy níta nìyẹn? Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn obìnrin mélòó ló lè sọ pé categorically òun o ìgbà tó ń ṣe nǹkan oṣù ló ń lóyún, gbogbo ẹ̀tàn ni. Fools, I'm sorry to use that word, àwọn ló máa nígbàgbọ́ kíní yẹn. Ẹ mọ́ nígbàgbọ́ kíní yẹn. Ẹ dákun káráyé tó kí wọ́n tó bẹ̀rẹ̀ gbogbo scientist ẹ̀ ń ṣe ọ̀rọ̀ ovulation yìí. Ṣé àwọn ayé john ṣé wọn ò lóyún? Ṣé wọn ò lóyún? Ànábì Muhammad sallallahu alaihi wasallam ti sọ wípé nígbà tí ìyàwó rẹ̀ bá ń ṣe nǹkan oṣù, gbogbo nǹkan tó bá jọmọ́ láti waist dé sàlẹ̀ fi kalẹ̀, àmọ́ láti waist dé òkè